iṣẹ́ àgbálẹ̀ ọjà ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìjọba ìbílẹ̀. Mo jìyà, dá àjọ, gba owó yá, pa ebi mọ́nú fún ọ̀pọ̀ ọdún kí n tó lè kọ́ ilé àmọ́ ìjọba Ọ̀yọ́ wó lulẹ̀ torí ọ̀nà sákúlà. Iṣẹ́ àgbálẹ̀ ọjà ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìjọba ìbílẹ̀. Owó ìyá fún ọ̀pọ̀ ọdún ni mo fi kọ́lé. Ọdún kan péré ni mo fi gbé ilé náà kí ìjọba tó wó. Olúṣẹ̀kẹ̀ Ọ̀jẹ́lábí ló ń fi omijé sọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó sì jẹ́ ọ̀kan lára àwọn aráàlú tí òpópónà sákúlà jẹ́ ilé wọn tí a bá sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú omijé lójú, Ọ̀jẹ́lábí ní iṣẹ́ àgbálẹ̀ ọjà ni òun fi bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìjọba ìbílẹ̀. Ó ní òun sì ń pa ebi mọ́ inú fún ọ̀pọ̀ ọdún láti fi kọ́lé náà, àmọ́ ó ní ọdún kan péré ni òun fi gbé ilé náà kí ìjọba tó wó. Ó fi kún pé ìjọba kò tíì fún òun ní owó gbà má bínú kankan. Ibi tí mo dúró sí yìí ni ilé tí mo kọ́ wà kí ìjọba tó wó lulẹ̀ torí ọ̀nà sákúlà. Mo jìyà, dá àjọ, gba owó yá ní ẹgbẹ́ alájẹsẹ́kù, pa ebi mọ́ inú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó lè kọ́ ilé náà. Ìjọba wó dànù. Èmi tí mo sì jẹ́ ìyá onílé tẹ́lẹ̀ wá ló padà yá ilé gbé títí di àkókò yìí. Ìjọba kò tíì fún mi ní owó gbà má bínú kankan. Òpópónà sákúlà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń là lọ́wọ́ jẹ́ èyí tó gba ìjọba ìbílẹ̀ 6 nílùú Ìbàdàn kọjá. Ojú ọ̀nà yìí jẹ́ olóbìrípo tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Lam Adésínà bẹ̀rẹ̀ rẹ̀ kí ẹni tó gba ipò lọ́wọ́ rẹ̀, àmọ́ tó ti di Olúbàdàn báyìí, Ọba Rashidi Ládọjà ń bá iṣẹ́ lọ lórí rẹ̀. Ojú ọ̀nà náà tí ìjọba Abíọ́lá Ajímọ̀bí tẹ̀síwájú lórí rẹ̀ tí ìjọba gómìnà Ṣèyí Mákindé ṣì ń bá iṣẹ́ lọ lórí rẹ̀ yóò yí ìlú Ìbàdàn po láti àríwá dé gúúsù, ìlà oòrùn dé ìwọ̀ oòrùn ìlú náà. Gbogbo èèyàn tó bá sì ń bọ̀ láti àwọn ìlú tó yí Ìbàdàn ká tí wọ́n fẹ́ lọ sáwọn ìlú mìíràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí láwọn ìpínlẹ̀ mìíràn tó yí ìpínlẹ̀ Ọ̀yọ́ ká kò nílò láti wọ ìlú Ìbàdàn mọ́. Ojú ọ̀nà sákúlà yìí ni wọn yóò gbà jáde kúrò ní Ìbàdàn lọ síbi tí wọ́n ń lọ. Láìpẹ́ yìí ni gómìnà Ṣèyí Mákindé báwọn èèyàn agbègbè ológun ẹrú tí òpópónà olóbìrípo náà jẹ́ ilé wọn ṣe ìpàdé. Ó ṣèlérí láti mú 50 mítà lẹ́bàá ọ̀nà náà, àmọ́ kò pẹ́ ni ariwo tún sọ táwọn èèyàn náà sì ní àwọn kò faramọ́ pé kí ìjọba mú 50 mítà ní ẹ̀gbẹ́ kìíní àti ìkejì òpópónà bí kò ṣe mímú 50 kìlómítà ní ẹ̀gbẹ́ méjèèjì lápapọ̀. Onírúurú awuyewuye ló ti wáyé nípa òpópónà olóbìrípo sákúlà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́. Kódà ọ̀pọ̀lọpọ̀ ilégbèé àti ilé ni àwọn aráàlú tó wà ní ìjọba ìbílẹ̀ 6 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí òpópónà náà gbà kọjá ti pàdánù sọ́wọ́ ìjọba. Onírúurú ìwọ́de ni àwọn aráàlú tí ọ̀rọ̀ náà kàn ti ṣe láti pe àkíyèsí ìjọba sí àwọn ohun tó ń dùn wọ́n kàn nípa ojú ọ̀nà náà, àmọ́ kò dàbí pé ariwo wọn wọ etí ìjọba torí orin kan náà làwọn èèyàn yìí ń kọ lójoojúmọ́. Kókó ohun tí àwọn èèyàn náà sì ń fi ẹ̀hónú hàn lé lórí ni iye kìlómítà tí ìjọba fẹ́ mú ní ẹ̀gbẹ́ kìíní àti ìkejì ọ̀nà náà. Ilé-iṣẹ́ ìròyìn nínú ìròyìn yìí gúnlẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí nípa ojú ọ̀nà Circular Road yìí. A sì fẹ́ mọ àwọn ohun tó ń fa ẹ̀hónú àwọn aráàlú àti ìgbésẹ̀ tí ìjọba ń gbé nípa rẹ̀. Bákan náà, a fẹ́ wá ìdáhùn sí ìbéèrè pé kí ló dé tí òpópónà Circular tó yẹ kó jẹ́ ìdùnnú àwọn olùgbé Ìbàdàn ṣe wá di ohun tó ń pa wọ́n lẹ́kún. A bá àwọn aláṣẹ ẹ̀ka ìjọba tí ọ̀rọ̀ náà kàn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí òpópónà jẹ́ ilé wọn láti tan ìwádìí sí ìṣẹ̀lẹ̀ náà àti àbọ̀ rẹ̀. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé ìkànnì yìí o. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.